ẹ jẹ́ kí a tún mọ̀ kíra wa pé àtúnkọ́ àkókò yìí o Àkàndá ọ̀rọ̀ Awíkókó Àjàó Àrò Asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ yín náà tún ni Òwe Yorùbá TV òun náà la tún ṣe bí eré bí àwàdà tá a tún bọ́ọ̀lù ìyá tún rí nǹkan kan kọ́ lónìí náà Òwe Yorùbá tí mo ní ká tún fi jomi tó rọrọ̀ lónìí òun ni mo pè ní à ń rí wèrè sá oníta bá dókè odò ká dúró de òun à ń rí wèrè sá oníta bá dókè odò ká dúró de òun bí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú ẹkún ní bíkun ìṣẹ̀lẹ̀ tó dìtàn ìtàn tó yí padà tó dòwe yìí ó wáyé ní àkókò ọba Tìmì tí ń jẹ́ Báńgbóyè òun náà ni òwe yìí lọ́sẹ̀ yọ àkókò náà ni àwọn ará Ìbàdàn ṣẹ̀ṣẹ̀ kúrò nínú ogun Ẹdẹ ọkùnrin kan wá wà orúkọ rẹ̀ a máa jẹ́ Dúróṣinmí ó níyàwó kan Mọ́rẹ́nikẹ́ lórúkọ rẹ̀ Mọ́rẹ́nikẹ́ òun jẹ́ ọmọ ìlú Òṣogbo Dúróṣinmí àtìyàwó ẹ̀ Mọ́rẹ́nikẹ́ bóyá wọn ò ríra wọn kí wọ́n tó fẹ́ra wọn ni o torí ahọ́n àtẹnu náà a máa jà ṣùgbọ́n ìjà wọn kì í pẹ́ lọ títí àti Dúróṣinmí àti Mọ́rẹ́nikẹ́ ojoojúmọ́ ìjà níbi orò ìjà níbi orò bọ́n wà nínú ilé wọ́n jà níta wọ́n jà láàrin ìlú wọ́n jà ìjà wọn ni àwọn ará ilé lára ó ti sú gbogbo ará àdúgbò gbogbo ìlú ní ti ń kùn hùrùnhùrùn pé àwọn eléyìí ṣe wá ń ṣera wọn bí ajé ilé òkú báyìí wọ́n ṣe wá ń kanra kiri bí ajé ilé òkú báyìí kí ló dé tí wọ́n rí gbọ̀nsẹ̀ ara wọn látàn kí ló dé tí wọ́n fi ń jà lójoojúmọ́ ń gbọ́ wá di ọjọ́ kan obìnrin pẹ̀lú ètè Mọ́rẹ́nikẹ́ ìyàwó Dúróṣinmí ó bá di ẹrù ọkọ rẹ̀ ní ń bọ́ wá dà ń bọ́ lọ ń lọ ó ní pé wọ́n ránṣẹ́ òjijì sóhun wípé ara ìyá òun ò yá nílé ìyẹn nílùú Òṣogbo pé bàbá òun ò sì sí nílé láti lè tọ́jú ìyá òun torí náà òun fẹ́ sáré relé pa kóun ó lọ fojú kàn ìyá òun kóun ó lè tọ́jú ẹ̀ òun ò fẹ́ kí wọ́n ránṣẹ́ òkú ẹ̀ sóhun bí ọba tiẹ̀ kú kóun ó débẹ̀ kó tó di pé ọlọ́jọ́ òde ọkọ rẹ̀ bá ní eléyìí ń dá lóòótọ́ o kò dìgbà tí òkú bá kú ká tó mọ ṣáájò ẹ̀yìn tó bá ti bọ́ fọ́ kì í ṣe kó jọ mọ́ ṣùgbọ́n n ò ní fẹ́ kí ọmọ pé gbogbo aráàlú lọ́mọ wá n ò ní fẹ́ kájọ mọ́ wọ́ rere lọ ìwọ kọ́kọ́ ń sóná gba kọ̀rọ̀ kan ń dú bó o bá ti wá dé òkè odò Ọ̀ṣun dúró dè mí ń bẹ̀ kájọ mọ́ lọ ká lè jọ délé papọ̀ ọkọ rẹ̀ tún fi kún un pé kò ní bójú mu káwọn méjèèjì ó tẹ̀léra àwọn láàrin ìlú bí ẹni tí ń kó lọ láàrin ìlú ẹ pé kí ni yóò ṣẹlẹ̀ ńgbà tí Mọ́rẹ́nikẹ́ dé òkè odò Ọ̀ṣun ìgbà náà ló wá kiri mọ́lẹ̀ tí ń sá lọ pé kí ọkọ wọn má bàa lè bá òun lójú ọ̀nà títí tóun kò fi dé Òṣogbo ọlọ́rọ̀ abetí dìde ńgbà tọkọ rẹ̀ dé òkè odò Ọ̀ṣun ó wáyàwó rẹ̀ kò rí gbogbo gbó tó wà láyìíká ńlówó ó pè é Mọ́rẹ́nikẹ́ o Mọ́rẹ́nikẹ́ o Mọ́rẹ́nikẹ́ o kọ̀rẹ́ nìkan kan dá lóhùn aya rẹ̀ wá bẹ̀rẹ̀ sí í já pé ṣé ẹ mọ̀ wípé kò sí títì gbalaja ní gbogbo àkókò ọ̀hún ojúgbó inú gbó òun náà ni wọ́n ti ń rìnrìn àjò àwọn dánàdánà máa wà lọ́nà àwọn oníjàgídíjàgan àwọn olè alọ́kólóhunkígbe kọ́mọ́ á jẹ́ pé ó ti kó sọ́wọ́ kan nù wọn lọ́kọ rẹ̀ náà bá bẹ̀rẹ̀ sí sá lọ ó mórí lọ́nà Òṣogbo bí ṣe ń sá lọ ní pè lápèrìn láìpẹ́ ó léyàwó rẹ̀ bá lójú ọ̀nà ó sì mú padà pẹ̀lú agídí ó kọ́kọ́ lù ú dáadáa ó jẹ́ níyàgbé ẹran ìyà ni ọ́ ẹran sóèrè máa gbọ́ràn ó lù ú dáadáa lẹ́yìn náà ó wá mú padà sí Ẹdẹ ìyàwó yìí Mọ́rẹ́nikẹ́ ó bá lọ fẹjọ́ ọkọ rẹ̀ sùn ọba Tìmì ó bá pe ọkọ rẹ̀ ṣe mọ̀ wípé àwọn ọba kì í ṣe agbẹ́jọ́ ẹnìkan dá ó bi ọkọ rẹ̀ léèrè bó o ní súnṣe kú bó o lọ̀bẹ ṣe bẹ́ ọkọ ní
ọkọ náà bá kẹjọ́ orò. Ó wá fi kún pé eléyìí tó dùn òun jù níbẹ̀ ni pé ó ní kó dúró de òun bó bá dókè odò Ọ̀ṣun, ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀. Ẹ̀rù tó ń bà òun kó má jẹ́ pé wọ́n ti ṣe léṣe àbí wọ́n ti jí gbé lọ. Ìgbà tó ń wá ba lójú ọ̀nà ló ń rí pé ìfẹ́nu rẹ̀ ló ṣe. Kábíyèsí bá bi ìyàwó léèrè, ìyàwó ní à ń rí wèrè sá. Ó ní bá dókè odò ká dúró de òun. Ṣé o mọ̀ pé wọ́n gan-an ni mò ń sá fún ni tí mo fẹ́ lọ wò yá mi? Ara ìyá mi kankan kì í kò sí nǹkan tó ṣe ìyá tó ń o. Ara pọ́npọ́n lára ìyá òun ta o. Òun fẹ́ kó nínú wàhálà tí ìlà ìlú ọkọ ní. Torí ẹ̀ ló ń ṣe fẹ́ sá kò lọ́dọ̀ rẹ̀ pé òkèlè gbígbẹ pẹ̀lú ìrọ̀rùn ó sàn ju ilé tó kún fún wàrà tó yin pẹ̀lú pákánleke lọ. Báyìí ni ẹnu ya kábíyèsí ọba Tìmì. Ó sì parí ìjà náà lọ́jọ́ náà fún wọn pé òun ò tún gbọ́dọ̀ gbọ́ káwọn méjèèjì ó tún bára wọn jà mọ́ látìgbà náà lọ. Tèmi tí tòótọ́ ti parí lẹ́tà. Látìgbà náà ni ìṣẹ̀lẹ̀ yìí tó dìtàn yìí ló ti yí padà tó ti di òwe tá à ń pa pé à ń rí wèrè sá oníta bá dókè odò ká dúró de òun. Irúfẹ́ èèyàn wo là ń parí òwe bẹ́ẹ̀ fún? Ẹni tá a fẹ́ bá ṣe mọ́. Ó tún wá ní ẹ lájọ fẹ́ lọ síbi kan lọ́la, aago mélòó la lọ? Aago 4 àbí? Tó bá ti da aago 2, 3 á ti sá kó ń lé fún kó tó di pé yóò dé láago 4. À ń rí wèrè sá oníta bá dókè odò ká dúró de òun. Kí ló dé tí ọ̀jẹ́ kí mi gangan dá aago fún kó tó mọ̀ pé yago báyìí. Ẹni tá a fẹ́ yẹ̀ ẹ́ lẹ̀ tá a fẹ́ bá ṣe òun là ń parí òwe bẹ́ẹ̀ fún pé à ń rí wèrè sá oníta bá dókè odò ká dúró de òun. Òwe lẹ́sìn ọ̀rọ̀ fún tòní kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe bẹ́ẹ̀ ṣe ń gbádùn rẹ̀. Mo mọ̀ wípé àtẹ̀mí àtẹ̀yìn à ń rí ẹ̀kọ́ kọ̀ọ̀kan kọ́ bíi ti ewu kó kéré mọ́. Èdè àti àṣà Yorùbá ò gbọ́dọ̀ yín jẹ, bẹ́ẹ̀ ni ò gbọ́dọ̀ parun. Ẹ má gbàgbé àǹfààní ń bẹ láti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó. Bákan náà ẹ subscribe sí àwọn chánẹ́ẹ̀lì mi Nkóríta Kò Yé Mi, Ẹwà Èdè Yorùbá TV, Òwe Yorùbá TV, Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èdè àti àṣà Yorùbá yóò mọ̀ ga sí ni kò ní rẹ̀yìn láṣẹ Èdùmàrè. Ájú wa ṣe o.